Africa Content TV. On bọ̀ mẹ́ àmàdúró ó yìí tán láti bẹ̀rẹ̀ àwọn bàbá yìí. Ó wọ̀ kí báyìí ó ní ẹ̀ ń bẹ̀ yẹn. Òun ló wà mẹ́rin kò sí ìtàn. Alájà ló ń wájú. Ó tó yí dẹ̀ wá make sense. Ọ̀ya ẹ wọlé ok. Ọ̀ya wọlé. Ok.